Nahmadulillahi wa nusalli wa nusallim ala rasulil karim sallallahu alayhi wa sallam amma ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run àtọ̀rọ̀kẹ́ gẹ́ fún Ànábì wa sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ọ̀rọ̀ yìí Ramadan 2025 ó ti bẹ̀rẹ̀ adébíṣẹ́ máa ṣe àgbà ọlẹ́sìn ní Yorùbá pé Ọlọ́run ṣe nírọ̀rùn fún ẹnìkankan wa. Wọ́n á pe àkíyèsí kan àwọn mẹ́rin kan wà àwẹ̀ tá a fẹ́ gbà yìí àwọn mẹ́rin kan wà pẹ̀lú gbogbo wàhálà wọn pẹ̀lú làkàkà wọn kò sí àwẹ̀ fún wọn kò sí àwẹ̀ fún gbogbo wàhálà tá à ń ṣe yìí wọ́n á ṣe àjọ máa ṣe ni láti bẹ̀rẹ̀ dópin bọ̀ tí wọ́n láwẹ̀ àwọn ni mo wá kí àkéèsì ibi tá a bá fọ̀rọ̀ síbẹ̀ ká tètè ṣàtúnṣe ká má bàa ṣe àṣedànù Ọlọ́run jẹ́ ká ṣe àṣedànù. Tani àwọn mẹ́rin yìí mò ń bọ̀ fún àwọn tí ọba ti fọ́lò péjì wa ìwà fọ́lò ẹ̀ oríṣiríṣi àǹfààní ló máa wá ìgbaninímọ̀ràn ìdánilẹ́kọ̀ọ́ ìpènisí àkéèsì àti tafsir ló máa wáyé títí gbogbo àwẹ̀ ló máa fi tán kò sí bí a ṣe ní àǹfààní kan sí kejì ń bẹ̀. Bákan náà bí a ṣe ń fọ́lò ẹni gbogbo bí a ṣe ń rí fídíò ẹni ká máa share rẹ̀ kó lè ṣe àǹfààní fún ẹlòmíì kọ́lọ́ ń ṣe dáadáa fún ẹnìkankan wa gbogbo nta wa náà ń retí inú oore ọ̀nà ara lọ́rọ́ máa share sọ́dọ̀ ẹnìkankan wa náà wala la hawla wala quwwata illa billah. Àwọn mẹ́rin tá ń sọ ń pa yìí Ọlọ́run máa ṣíjú àánú wo aláwẹ̀ ó máa ṣíjú àánú wò wọ́n ó máa ṣe àmójúkúrò fún wọn Ọlọ́run sì máa ṣe àforíjì fún wọn àyàfi àwọn mẹ́rin. Ta ni àkọ́kọ́ nínú wọn? Àwọn mẹ́rin ìkan tí bá ti ka mẹ́rin tán ìkan nínú wọn tó gbẹ̀yìn mo fẹ́ tẹ̀ mọ́ wọn ní àwọn àlàyé kan tí wọ́n fẹ́ ṣe lórí. Alákọ̀ọ́kọ́ náà àwọn mẹ́rin náà ni mudumin hom òmùtí paraku èèyàn mutí ó wọnú àwẹ̀ náà kò tún filẹ̀ ó ṣe ń fa tí jẹsàrẹ̀ bẹ́ẹ̀ náà ló fi àti ṣínú ó sì ń gbàwẹ̀ ní níwájú Ọlọ́run kò sí nǹkan fún òun. Ẹlẹ́ẹ̀kejì ni wọ́n la áàkùlù àrídẹ́yìn àwọn tó ń ṣe òbí wọn àwọn tó ń ṣe kíni tó ń ṣe àwọn òbí wọn àwọn tó bí wọn méjèèjì bóyá ẹ̀kan nú wọn ni àbí méjèèjì nú wọn. Èlòmíà ní mo ṣe wáàsí fún bàbá mi mo ṣe wáàsí fún wọn pé kọ́ gba Islam ọ̀gbà Islam ó wà nítorí ẹ̀bí kò kàn ẹ̀ kò sí tó kàn ẹ̀ pẹ̀lú ọgbà Islam ọgbà Islam ìmọ̀nà wọn ọ̀dọ̀ Ọlọ́run ló wà kò kàn yàn. So ní láti máa ṣe dáadáa fún wọn kódà ìbàjẹ́ ẹlẹ́bọ ìbàjẹ́ Christian ìbàjẹ́ kèfèrí ẹ̀tọ́ ẹ ní kó máa ṣe dáadáa fún wọn ṣùgbọ́n gbígba Islam wọn kì í ṣe ẹ̀tọ́ Ọlọ́run ni Ọlọ́run nìkan ló lè ṣe yẹn o ní láti máa ṣe dáadáa sí wọn kódà kó máa dá òpin alẹ̀ láàrin wọn àti ìyàwó ẹ o ní láti ṣe dáadáa sí wọn Ọlọ́run ò fi ojú tó kéré wo ká ṣe dáadáa sí àwọn òbí èèyàn. President Nàìjíríà nìkan ló bí ewu wàhálà tó ti ẹnìkan ló bí ewu wàhálà tẹ́ni ẹ ṣe ni ó dúró jẹ́ńbẹ̀ kí ẹnìkan wá bí irú wọn kó máa lè ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ lọ́fi sọ̀rọ̀ ni o. Gọ́fúnà Ògùn state ẹnìkan ló bí ewu epo tó wà nísìnyí owó inú ọlá tó wà ẹni tó bí ẹ̀rọ bèrè pé ṣóṣì wà láyé bàbá ṣíṣà ò sí láyé mọ́ o ewu epo tí ọmọ wà so Ọlọ́run kò fojú tó kéré wo pé ká ṣe dáadáa sí àwọn òbí wa n tó wù kó bá ṣe ẹlòmíì bàbá ẹ̀ ògògó ló mú káàkiri pẹ̀lú bó ṣe mú ògògó káàkiri náà bàbá ẹ̀ náà ṣì ní o ní láti máa ṣe dáadáa sí torí pé o lè lọ fi bàbá oníbàbá kó fi ṣe bàbá tiẹ̀ wàhálà tí wọ́n ṣe fún wa wàhálà tó ṣe léwa lórí láti kékeré a lè sọ ẹ̀tọ́ láyé Ọlọ́run sì fojú kékeré wò ẹ má ṣe àwọn òbí yín mọ́ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ ṣàtúnṣe o nítorí pé kò sí àwẹ̀ fún yín Ọlọ́run ní ìṣàforíjì fún yín o. Ẹlẹ́ẹ̀kẹta ni kọ́ọ̀tù rahim àwọn tó ń já òkun ẹbí kí ló máa já òkun ẹbí nǹkan tó burú ni ìyàwó lágbàtà ni ọmọ ìyàlé lélẹ̀ ọmọ ìyàwó lélẹ̀ ọmọ kìnnìkan lélẹ̀ kó sá máa já wọn tó bá sílé báyìí ni wọ́n máa dùn pé olórí burúkú sí lé tó bá dé báyìí wọ́n máa banújẹ́ pé wèrè tó ti dé kò dá bẹ́ẹ̀ o tó bá lè so wọn papọ̀ dúró lórí ọwọ́ ẹ má gbìyànjú láti já rárá tọ́lọ́ Ọlọ́run ò fojú kékeré wò. Ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ ni wàlùmùsáhìn ànábì ní ẹlẹ́ẹ̀kẹ́ ní wàlùmùsáhìn qila ya Rasulullah mani lè mùsáhìn kálímà tí ànábì lò yẹn kò yá sàbí ó tún wá ń béèrè pé ta ló ń jẹ́ mùsáhìn ànábì wá dá wọn lóhùn pé àwọn tí ń ṣe pé kò sọ̀rọ̀ sí ọmọ ìyá rẹ̀ lẹ́yìn fáwọkọ̀ sàlásà àyàm lẹ́yìn ìjọ́ kẹta tó ṣe ń bá òdì yẹn lọ mùsùlùmí wọn lè táwọn síra wọn lè yanra wọn lódì ṣùgbọ́n nínú sàrẹ́ ẹ̀sìn kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta tó bá ti wá kọjá ọjọ́ mẹ́ta èèyàn gbọ́dọ̀ kú Ọlọ́run lè ṣàforíjì fún un tó bá ti wá kọjá ọjọ́ mẹ́ta náà gbọ́dọ̀ kú torí èèyàn dì nínú Islam tó Ọlọ́run fi kú ní ṣùgbọ́n àǹfààní wà pé anything tó bá ti lè ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta ìpalẹ̀ ṣùgbọ́n tó bá ṣe kọ̀ǹtínú lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀ ti ní problem níwájú Ọlọ́run àtó ti ṣe yan ra wọn lódì lẹ́yìn ọjọ́ kẹta Ọlọ́run ò lè foríjì wọn kò sí nípa àwẹ̀ wọn bí ni mo fẹ́ lójú tí mo fẹ́ fẹ̀ lójú tí mo fẹ́ ṣàlàyé lórí ọ ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ ọmọ ìyá mùsùlùmí kì í ṣe ẹ̀gbọ́n tàbúrò nìkan ń sọ ọmọ ìyá ní mùsùlùmí ni o man la yatakallam
anil akhi fawqa salasa ayam lẹ́yìn ọjọ́ kẹta ọmọ ìyá ẹ̀sìn náà ń sọ káàtì àwa sọ pé ọmọ ìyá ẹ̀gbọ́n tàbúrò rahim yẹn ìyẹn tún fọ̀rọ̀ sí okùn ẹbí káàtì àwa sọ pé ọkọ àti ìyàwó ní tí wọ́n fẹ́ dúró gangan nìyẹn ẹ̀yin ìyá wa kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin bàbá wa náà ẹni sori burúkú o ìjọ torí tọlọ́run Yorùbá máa ń pòwe kan pé tíyẹn ọba torí epo jẹ iṣu ìjọ máa ń torí iṣu jẹ epo ni inú Ramadan làwà yìí oṣù aládùbáàkà ni kò ní dá kí bàbá oníbàbá lọ ra fùfú kó ra ọbẹ̀ kí ìyá lọ sí jọlọ fúra ẹ sí kí bàbá alájókòó sọhùn kí ìyá alájókòó sọhùn ẹni tí ẹni tó bá wọn kó wà láàrin yín ní ti ìjà bí ẹ bára yín sọ̀rọ̀ bóyá ọpẹ́ ni o bóyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o nǹkan kan atorí nǹkan ṣe kan lọ́lọ́run nínú àwọn èèyàn wa yìí náà atorí ṣe kan ni àwa náà ká wọ ọlá oṣù alápọn oṣù aládùbáàkà tá ti jọ wáyé gbogbo àtúnṣe ká ṣe kò sí tó burú bẹ́ẹ̀ kí wọ́n mi wá ẹ pé wọn ọ̀dọ̀ yín ni màá kọ́kọ́ mú torí ọ̀pọ̀lọpọ̀ ó ń bẹnu àwọn obìnrin míì tó lè ṣe sọ́ọ̀rì nǹkan burúkú sí ni baálé mi sọ́ọ̀rì o èlòmíì nínú àwọn obìnrin kò lè ṣe níta mọ̀ là ń sọ fún yín experience la fi ń sọ̀rọ̀ èlòmíì nínú àwọn obìnrin kò lè ṣe sọ́ọ̀rì o just sọ́ọ̀rì kó bá ṣe o kí gbogbo ẹ̀ tán pátápátá kó máa lọ o á dẹ̀ dúró pé wọn ò lè ṣe sẹ́ẹ̀ ìgbéraga ló bá tẹ èlòmíì jẹ Yorùbá sì sọ pé ìgbéraga ló ṣíwájú ìparun Ọlọ́run jẹ́ kí nípa pọ̀ ọ̀parun Ọlọ́run jẹ́ ká rí wọn so ẹ jí láago mẹ́ta ẹ pè wọn baálé mi kí nǹkan tó ṣẹlẹ̀ àti wà náà wẹ̀ ìjọ tó rọ́jò ọ̀hún ẹ jẹ́ ká yanjú ẹ̀ ẹ jẹ́ ká palí ẹ̀ ká gba ọ̀pá lálàáfíà kájọ fi ìfẹ́ gbé torí pé oṣù ìfẹ́ oṣù àánú làwà yìí káfi àánú gbé káfi ìfẹ́ gbé ẹ bẹ̀ wọ́n ìyẹn ò ṣe pé kì í ṣe nǹkan tó dá ní kéèyàn fẹ́ra rẹ̀ sílẹ̀ láti bẹ̀bẹ̀ ẹ bẹ̀ wọ́n tó ti yẹ yín ẹ jí láago mẹ́ta tó bá lọ agídí pẹ̀lú yín tó bá dáhùn ẹ tún jí jọ́ kejì oníṣẹ́ ìṣẹ́ lọ́pọ̀ nǹkan tà tó bá kọ́nà gíga ẹ pè nú àwọn ẹbí kọ́ bá yín yanjú ẹ̀ ṣùgbọ́n ẹ gbìyànjú gbogbo ọ̀nà tó gbà láti fi yanjú ẹ̀ kí ẹ fi àlàáfíà gba àwẹ̀ kọ́ lọ́wọ́ bá lè gba àwẹ̀ yín bákan náà ìdá ìjọba bàbá wa náà kì í ṣe aburú o kì í ṣe aburú kí ọkọ bẹ̀ yàwó tó bá ti jẹ̀bi ó ti jẹ̀bi náà ní o ẹ lọ bá ẹ̀yin náà ẹ jí ìyàwó mi kí nìkan tó ṣẹlẹ̀ kí ni mo ṣe ẹni ìjọ tó lọ́rọ̀ má bínú kí ni mo ṣe fún ẹ ẹjọ bára yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó nílé kẹyànjú ẹ kí àlàáfíà lè jọba nínú ilé kí ẹ lè jọ ní àjọṣepọ̀ kan náà kí ẹ ṣe kíni káwọn yín lè dùn kí ẹ lè rí ẹ̀san lẹ́kùnrẹ́rẹ́ níwájú Ọlọ́run torí tọlọ́run ẹnìkan lè kúnlẹ̀ fún ìyàwó ẹ kó bẹ̀ kó wá jáde síta kó wá máa lọ kó wá máa rí lára ẹ pé lágbájá òun ló lọ kúnlẹ̀ fún ìyàwó tó dó bẹ́ẹ̀ yìí o àní kí lẹ́sà ti tòrò kí lẹ́sà ti kíni kí lẹ́sà ti tòrò kí èṣù lọ kí àlàáfíà jọba ẹ lè bẹ̀ wọn kódà kó jẹ́ pé àwọn ló ṣẹ̀ ẹ mọ̀ pé èlòmí ń bẹ nú wọn tó yẹ kó ní agídí kò ní fẹ́ ṣe sọ́ọ̀rì má dúró de sọ́ọ̀rì ẹ̀ mọ́ tó bá ti lè mọ̀ pé kò lè ṣe ìwọ má dúró de sọ́ọ̀rì ẹ̀ mọ́ gbogbo ọ̀nà tí àlàáfíà máa fi jọba òun ni wá òun ló jẹ̀bi o ṣùgbọ́n wọ́n ṣe sọ́ọ̀rì ẹ̀ gẹ́tì òun ló jẹ̀bi ṣùgbọ́n ìwọ ni kó ṣe kí ni kò ṣe sọ́ọ̀rì kí lè ṣàṣìdá inú àwẹ̀ tí wáyé ká gba pẹ̀lú àlàáfíà kẹ́ fún ọ ní attention inú àwẹ̀ làwọn fún ọ ní attention ẹ jẹ́ kó máa rí yín ìjẹ́kọ́ máa rí mi ò ní kẹ́ máa lọ bí iṣẹ́ o tẹ́ bá lọ bí iṣẹ́ ọlọ́mọ yẹn kẹ́ fi omi sínú mi ò ní kẹ́ máa lọ bí iṣẹ́ o ṣùgbọ́n tètè máa dé kọ́ máa rí kẹjọ máa ríra yín ẹ̀ra nǹkan bọ̀ ẹ̀ra fruit bọ̀ ẹ̀ra nǹkan tútù bọ̀ kẹjọ máa gbádùn ara yín inú àwẹ̀ láwà tí ó ti yé yín tibí náà ẹ̀jẹ̀kọ́ mọ̀ ẹ̀jẹ̀ fi tí ó ti yé tó bá ti da àgbo mi kọ̀lẹ́ fún ọjẹ́ ń bẹ̀ ẹ̀sùn díẹ̀ tó bá ti bí àgbo kan tó fún ọjẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ sọkúsọkọ́ là ń sọ ọ̀rọ̀ tó jẹ́ òdodo ọ̀rọ̀ là ń bá wa sọ tó bá máa di aago mẹ́ta àbẹ̀ tó fún ọjẹ́ ń bẹ̀ lẹ́yìn náà kẹ́ẹ̀dìdé kẹ́ lọ wẹ̀ kẹ́ẹ̀dìkan lọ dáná kẹ́ẹ̀dìkan máa lọ ṣe kíni kó máa lọ kírun tí ó ti yé àdùnkàn òjú bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kájọ máa ṣe rẹ̀ ká fọ́ sọ ọ̀pọ̀ kí dáadáa kó lè jẹ́ tiwa ìyàwó náà wọ́n tún padà wá sọ́dọ̀ yín wọ́n ní kódà ń bẹ nínú yín tó yẹ pé ẹ ní owó ju ọkọ yín lọ dáadáa ẹ má lọ wúra yín pé olówó ni yín torí pé ẹ ń gbọ́ bùkátà ọkọ lẹ ọkọ sì máa jẹ́ o ìbá máa lò jùlọ jù bẹ́ẹ̀ lọ ọkọ ni ọkọ máa ṣe kíni ó máa jẹ yẹn ò ṣe tuntun láti ayé pàdé ló ń ṣe o anabiwa Muhammad àti ìyàwó ẹ̀ tó jẹ́ nàná Kàdíjà ó ti nú lọ́wọ́ jùlọ dànù bí ọmọ iṣẹ́ ni anabi jẹ́ fún Kàdíjà kọ́tọ́ parafara wọn síbẹ̀síbẹ̀ náà ó rẹ̀ rẹ̀ lẹ̀ fún ó fi ṣàṣọrí tó péye kẹ́ ní ó jù wọn lọ tàbí nǹkan ọ̀tí àwa sí lọ́wọ́ yín lẹ́ ń gbọ́ bùkátà síbẹ̀síbẹ̀ náà ẹ máa ṣojú ṣe yín gẹ́gẹ́ bí ìyàwó ẹ ń gbọ́ bùkátà kò sọ yín dọ́kọ o àbí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bùkátà èèyàn tó máa ti pẹ́ wájú ọkùnrin ni ìyàwó náà sì ní gbogbo àwọn tẹ́ jẹ́ kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ìyàwó ẹ try láti máa ṣe tàbá lẹ́ àkàtà lọ káfàbọ̀ fún adìyẹ ẹ̀yin bàbá wa náà ọ̀ ṣe bá lọ àgídí nítorí pé àwọn ni dírẹ́bà tó ń dírẹ́bù wa àwọn ni dírẹ́bà tó ṣe kí ni àwọn ló control lé
àwọn ọwọ́ wọn ni ọmọ wà àwọn àkọ́kọ́ fúnra wa tá a máa jajẹ́kùn tá a jẹ́kọ̀ ọwọ́ wọn là wà àwọn dírẹ́fù wa wọn ṣe bá lọ agídí o èrò tó ń bá dírẹ́fù lọ agídí kílẹ̀ mọ̀ kó máa ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ ká rí kò ṣe dáadáa nítorí náà gbogbo tó bá wà láàárín wa tí ó pẹ́ ni o tuntun ni o àti wà máa wẹ̀ báyìí ká wọlá àwẹ̀ ká torí tọ́lọ́run àtànẹ́bì gbogbo ọ̀nà tá a máa fi yanjú ẹ̀ ká yanjú ẹ̀ kájọ máa jẹun papọ̀ tó ti yẹ èmi àti ìyàwó mi àkínjọ jẹun papọ̀ o ó máa fún mi ó máa ní mo ti dáná tó ṣe fún yín lóúnjẹ bó ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n tó bá nínú àwẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tó bá ti dáná tó máa pè mí ní àjọ ṣì náà àjẹgbà ọ̀rẹ́ ni àjọ jẹ sàdá àjọ jẹ ìfitọ́rù ni so kọ́ ń ṣe dáadáa pẹ̀lú wa so gbọ́dọ̀ ṣe jẹ́ nìyẹn torí ká má bàjẹ́ kí ọ̀rọ̀ pọ̀ torí dátà tí wọ́n ń sìn so ọlọ́run fi yé wa ju báyìí lọ gbogbo ẹni tẹ́ ẹ mú ọtí kẹ bẹ lọ́nù ọtí nínú èlé ẹ má fi ọtí sínú o ẹ má mú ọtí nínú àwẹ̀ o kẹ wá bẹ lọ́nù táwẹ̀ bá ti lọ tí ọ̀rọ̀ ẹtí kúkúrú nínú ọ̀rọ̀ yín ẹni tẹ́ ẹ ní ìṣù pẹ̀lú àwọn òbí yín ẹ lọ ṣàtúnṣe ẹni tẹ́ ẹ já òkun ẹbí ẹ lọ ṣàtúnṣe ẹni tẹ́ ẹ ti yanra yín lódì nínú mùsùlùmí kan sí mùsùlùmí ẹ ṣàtúnṣe pápá jùlọ ọkọ àtàwọn gbogbo àtúnṣe jẹ́kẹ́rẹ́ ṣe kọ́lọ́ǹgbà wẹ̀ nìkan kan wa o tọ́ba ti wá gbà ìtàn kọ́lọ́ǹtì ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ gbogbo tá a máa fi gbẹ̀ pátápátá nínú àlàáfíà ni o nínú owó ni arzikì ni o nínú jíjẹ mímu ni o gbogbo tá a bùkátà sí láti fi gbà ọjọ́ ọlọ́njọ́ dákun kọ́lọ́n ṣe níràn fún wa kọ́lọ́n fi ṣe kò ń bẹ́ wa kọ́lọ́n tẹ́ka wa náà rùn kọ́lọ́n ti gbogbo tó jẹ́ orí kọ́lọ́n ti sọ̀dọ̀ wa wala la hawla wala quwwata illa billah bákan náà nígbà tí sọ́sá síwájú lákọ̀ọ́kọ́ gbogbo wọn tó ti fọ̀lù péjú wa ìbá wa fọ́lù ẹ̀ so kẹ́ try láti máa bá wa ṣe ẹ̀ torí àǹfààní pọ̀ tó pọ̀ gan o àṣẹ bẹ̀rẹ̀ ni o lọ́njà ṣe púpọ̀ ń bẹ̀ assalamu alaikum.